ṣeé ṣe kí ìjà kó bẹ́lẹ̀ láàrin àwọn ọba ńlá méjì ní ìpínlẹ̀ Ọ̀ṣun. èèyàn kábíyèsí àtọ́jà ti ìlú Òṣogbo ọba Ọlánìpẹ̀kun Jimoh Láróyè kẹta àti kábíyèsí olúwo ti ilẹ̀ Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun kan náà ọba Abdulrasheed Adéwálé Àkànbí ti ìlú àkọ́kọ́ Tìlú the First pẹ̀lú bí ọba Ọlánìpẹ̀kun Jimoh bó ṣe tú àṣírí wípé ipò tó yẹ kóun wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun òun gan-an ni wọ́n gbé fún olúwo àti pé ní ìpínlẹ̀ Ọ̀ṣun olúwo kì í ṣe ọ̀gá tàbí aṣíwájú òun láàrin àwọn lọ́balọ́ba. lọ́jọ́ ajé ti ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí èyí ti ṣe ọjọ́ 15 nínú oṣù kẹsàn-án ọdún 2025 ìyẹn the 15th of September 2025 ó ní ọba Ọlánìpẹ̀kun Jimoh àtọ́jà àti ìlú Òṣogbo ló máa sọ̀rọ̀ yìí lásìkò tí wọ́n ń ṣe ayẹyẹ ọdún 15 years tí kábíyèsí tó ti di àtọ́jà ti ìlú Òṣogbo èèyàn pé láti ọdún 2010 tí kábíyèsí tó ti di àtọ́jà ìlú Òṣogbo ọdún ìgan ni wọ́n ń ṣayẹyẹ ọdún 15 years tí kábíyèsí tó ti wà lórí àlééfà. ṣùgbọ́n lásìkò tí kábíyèsí tó ń sọ̀rọ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣètò fún ayẹyẹ yìí nínú ọgbà iléèwé gíga ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Ọ̀ṣun State University ní ìlú Òṣogbo ni kábíyèsí ti jẹ́ kó di mọ̀ wípé ipò àwọn ọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun tọ́tò ipò kẹrin tí àtaọjà tó wà tí wọ́n gbé fún olúwo ó lọ́nà ẹ̀bùrú ni àti pé olúwo kọ́ ló wà nípò kẹrin ó lẹ́yìn òun ló wà òun gangan ní ipò kẹrin tọ́ sí nínú ipò àwọn ọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti wípé àwọn tí ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ láti gbẹ tóun padà kúrò lọ́wọ́ olúwo tí wọ́n gbé lé ipò kẹrin tó yẹ kí àtaọjà ìlú Òṣogbo kó wà. kábíyèsí wá jẹ́ kó di mọ̀ nínú ọ̀rọ̀ tó sọ pé lásìkò tí àtaọjà ìlú Òṣogbo àná ọba Iyọlá Oyèwálé Mátànmí kẹta tó wà lórí àlééfà tí kábíyèsí rìnrìn àjò ni wọ́n ti gbé ipò ẹ̀ fún olúwo yún ipò kẹrin tó sì jẹ́ pé látìgbà náà ó ní wọ́n ti gbé olúwo lé àtaọjà Òṣogbo lórí ṣùgbọ́n tí ọba Ọlánìpẹ̀kun Jimoh ní òun ò bọ́ba kankan jà ṣùgbọ́n òun kàn jẹ́ kó di mọ̀ pé wọ́n fi èrú gba ìbùkún ni ipò òun sì ni wọ́n gbé olúwo ti ìlú Ìwó lé lórí níbi ayẹyẹ ìdánilẹ́kọ̀ọ́ tó fi ṣayẹyẹ ọdún 15 kábíyèsí lórí àlééfà onígbàjúgbajà agbẹjọ́rò àgbà ni amòfin Kúnlé Adégòkè Senior Advocate of Nigeria SAN ìlú náà ti sọ̀rọ̀ níbẹ̀ ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbé pé ọ̀rọ̀ yìí kò bọ́ sí ibi tó dáa lára olúwo rárá bẹ́ẹ̀ ni wọ́n ní ọ̀rọ̀ náà ó ká kábíyèsí lára tí wọ́n sì ló ṣeé ṣe kí olúwo kò náà fún àtaọjà Òṣogbo lésì èyí tó ṣeé ṣe kó tó di wàhálà àti ìjà láàrin àwọn méjèèjì.